Ah, nǹkan ń bẹ o. Àwọn obìnrin tí ń bẹ ń ta ní ìsìn, ìyà ọkọ ń jẹ wọ́n ń wá ọkọ. Àkànbí olódodo. Wàláì Ọlọ́run wọ́n ń wá ọkọ lójú méjèèjì. Kí ló wá dé? Ẹ̀yin ọkùnrin ẹ mọ̀ fẹ́ wọn. Ó yé mi. Wọ́n mọ̀ pé ìlú tí ọ̀rọ̀ gbọ́ ló fà á. Àmọ́ ẹ mọ̀ ro ti situation. Ẹ mọ̀ fẹ́ wọn. Tó bá ṣeé ṣe gan-an, ẹ lè mọ̀ kó wọn méjì méjì àbí mẹ́ta mẹ́ta kí wọn ó lè bá tètè tán lẹ̀. Ọmọbìnrin kan ló wá bá mi lẹ́nujọ́ mẹ́ta yìí. Ó ní Mr. Àkànbí olódodo, ẹ jọ̀ọ́ sà, ibo gan lòun lè lọ tóun ó ti pàdé relationship tí ó lead sí marriage. Ṣé ẹ sì jẹ́rìí mi? Mo fún un láàdváìsì, mo gbà á yànjú. Mo ní ṣó mọ oríta mẹ́ta mò ń wọ́kọ. Mo ní tó bá ti débẹ̀ kó dúró, kó wá kọjú sí ọ̀gangan junction mò ń wá ìyàwó. Níbẹ̀ gan yóò ti pàdé relationship tí ó lead sí marriage. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n. Àkànbí olódodo.